táyà tọkọ ẹ máa jà. ẹ ṣe òkúta ọba ti dé lójoojúmọ́ báwo ẹbí ní sáwọ́ bí wọ́n máa ń sọ fún wa ní táyà tọkọ ẹ máa jà nítorí pé olùrànlọ́wọ́ báyìí òun náà lájọ jẹ́ fúnra wa. òun ló máa ń mú mi rántí ìtàn àwọn agbórin àti àdùnbárìn tèmi lénìí. ṣé rí agbórin àti àdùnbárìn mi ní àwọn àsìkò tí mò ń sọ yìí nínú ìgbéyàwó wọn ó ń lọ ní mẹ̀lọ́. bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ wọ́n ṣàbíyamọ́ o. wọ́n ti bí ọkùnrin, wọ́n ti bí obìnrin, wọ́n ti bí àkọ́kọ́, wọ́n ti bí kejì, wọ́n ti bí kẹta. nígbà tí wọ́n bí ẹlẹ́ẹ̀kẹta tán ni arábìnrin àdùnbárìn ó bá pe ọkọ ẹ̀ hàn ní o bẹ́ẹ̀ni o ǹjẹ́ ní báyìí o mo ti dé wá àsinmi o ẹ̀bì ní sẹ́rì níyì ni olúwa ràn mí lọ́wọ́ dé. ọkọ ní kí ló dé ní ó ṣàmọ́ bí ìlóyún àti bímọ bó ṣe máa ń dà mí láàmú tó jẹ́ ká sinmi lórí mẹ́ta yìí kọ́lọ̀ ń bá wa wò ó. ọkọ sì gbà sí lẹ́nu ó dáa. kò pẹ́ kò jìnnà ní ìyá arákùnrin agbóhùnrìn ló bá dé lọ́jọ́ tá à ń wí yìí níṣà ń wọlẹ̀ màmá kí lẹ fẹ́ ló bá ṣẹ́wọ́ sí arákùnrin agbóhùnrìn wípé jẹ́ ń rí ẹ. àwọn méjèèjì lọ tẹ̀ ló bá ń sọ fún ọmọ rẹ̀ pé mi ò róyún nù ìyàwó ẹ̀ ọmọ yìí tẹ̀ bí gbẹ̀yìn ó mà ti ń lọ pọ́mọ ọdún 5 ẹ má mọ̀ ṣe ọmọ 3 kẹ́ ẹ pàdé mọ́. ní arákùnrin agbóhùnrìn tèmi bá sọ fún ìyá ẹ̀ pé mọ́mì ó dà ń pé àwa ti fẹ́ kó gbá wọlé o ní ti ọlọ́mọ bíbí o. ìyá ń pé kò sí nǹkan jọ mélòó mo bí tẹ́ẹ̀bì 3 bẹ́ẹ̀ bá ti dérí ẹlẹ́ẹ̀kẹfà kò tí ì tẹ́ mi lọ́rùn kó kúkú ṣe pé ẹ̀ lówó tẹ́ fi tọ́jú wọn. arákùnrin agbóhùnrìn tèmi ló bá gbà sí ìyá ẹ̀ lẹ́nu ló bá ní èmi náà ti sọ fún un wípé ká tiẹ̀ ṣìṣe díẹ̀ sí i ló bá wọlé ló bá lọ bá ìyàwó ẹ̀. arábìnrin ó mọ̀ pé mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mo ti gbọ́ ohun tó wí ṣùgbọ́n nísìnyí màámi ti jẹ́ mọ̀ pé ọmọ 3 ò tí ì tó nǹkan kan. ìyá ó ní mọ́ mi pé ọlọ́mọ 3 ò tí ì kó kí ló bí ẹ̀gbọ́n ṣé tòótọ́ ni. ìyàwó pé kí ló mean kí nìyẹn túmọ̀ sí wípé màmá tiẹ̀ ó máa ti ilé tí wọ́n wá máa pàṣẹ fún wa nínú ilé tí wọ́n ń bí. kò ní rí bẹ́ẹ̀ o torí pé èmi o àdùnbárìn o ò bímọ mọ́ mo ti bí ìwọ̀nba tí mo fẹ́ bí. ṣe ti wá rí i pé ọ̀rọ̀ ìfẹ́ tá à ń sọ yìí lórí ètò Ile Alayo ó wà very very important. ẹ sọ ìlú sí wa nígbàdí délẹ̀ léni ni torí mo rí bíbá mi gan bọ́ ṣe ń mí hẹlẹhẹlẹ èmi gan mo mí hẹlẹhẹlẹ sẹ́rí mọ́ mi lápá bí léni ẹ jẹ́ àjò couple dance yìí kó dùn dáadáa. ẹ ti káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀rọ rasa ẹ̀rọ rama ilé tí rí bó ṣe máa lọ lórí ètò léni pé adùn alára rẹ̀ gbọ́ngbọ́n pàápàá àkànṣe nítorí pé àwọn Ìdílé Aláyọ̀ mi léni tí mo gbà lálejò a máa gbé ìrìn àjò ìgbéyàwó wọn. tabakuro ń bẹ a lọ sí abala tí mo pè ní abala ṣé o mọ̀ mí tán tí abakuro ń bẹ yẹn náà à ń lọ sí ojú abẹ a máa sojú abẹ ń kó a máa wo bí kùdìẹ̀kùdìẹ̀ tó kù sí nínú ìgbéyàwó torí pé kò sí 100% ìgbéyàwó àfi bó bá tọrẹ ló kù. yóò láwọn ibì kan fẹ́ràn máa sọ pé àwọn obìnrin adẹ̀mọ yẹn ṣe àbí mọ́ mi ṣe mo parọ́ wọ́n ṣe wọ́n bá ti sọ́dẹ̀ wà ní yóò ní àwọn ibi yẹn ṣe ń lọ lọ́dọ̀ obìnrin náà ní náà ń lọ lọ́dọ̀ àwọn bàbá wa. a máa lọ sí ojú abẹ tá a bá dé abala yẹn bẹ́ẹ̀ dẹ̀rẹ́ tá a bá sí ojú abẹ tán a máa ṣe eré ìfẹ́ la máa fi kó gbogbo ẹ̀ ńlẹ̀ tẹ̀lé àdùn àtúnlárinrin nítorí pé ẹ ti wọ́n bó ṣe wá lọ lójoojúmọ́ kó máa ń dùn náà ni yóò sì tún wá dùn ní láṣẹ Ọlọ́run ọba kò ní kan. ṣàlọ́ wá nǹkan fìdílé ńlé kẹfẹ̀yìntì dáadáa nítorí pé àwa fẹ́ lọ sí yàrá ìgbára tá a bá fi máa padà dé èmi àti àwọn Ìdílé Aláyọ̀ mi náà lájọ máa dé ẹ kú kalẹ̀ lọ́dẹ à ń padà bọ̀.
kí yín káàbọ̀ padà sórí ètò Ile Alayo lórí Orisun tẹlifíṣàn tí yín gangan. Orúkọ tèmi Ọlọ́runbájò lẹ́ẹ̀kan sí i. Aya Olúwa ṣeun ńlá fún mi. Bẹ́ẹ̀ dẹ̀ lè ṣeré àwọn Ìdílé Aláyọ̀ mi tá a jọ jó wọlé lẹ́ẹ̀kan tá à ń kúrú tá à ń ga. Wọ́n ti gbága fún wọn, wọ́n ti jókòó, wọ́n ti fi ẹ̀yìn tì pàápàá. Bàbá wa ìyá wa ẹ káàbọ̀ sórí ètò. Ẹ rọra sà, ẹ rọra mà. Yes ma. Ṣé dáadáa lẹ dé? Adúpẹ́ ma. Olúwa ṣeun, Olúwa ṣeun. Àwa gan rí i pé dáadáa lẹ dé nítorí pé ọwọ́ ẹ̀rín yẹn músẹ́ ló ń ṣe. Bàbá wa ẹ jẹ́ á ṣe báyìí, ẹ bá wa dárúkọ ìdílé tiyín fún àwọn aráalé. Orúkọ ìdílé wa ni ìdílé arákùnrin arábìnrin ìránṣẹ́ Ọlọ́run alààyè Adémọ́lá Adépọ̀jù àti Abíọ́dún Adépọ̀jù. Adémọ́lá Adépọ̀jù àti Abíọ́dún Adépọ̀jù. Mo tẹ̀ láìkí bàbá wa jàre nígbà wá ti bèrè lọ́wọ́ àwọn ìdílé míì tán bá wa darapọ̀ lórí ètò wọn ní orúkọ ìdílé wa ni Mr and Mrs Abíọ́dún Adépọ̀jù àbí Adémọ́lá Adépọ̀jù. Ó dáa bàbá wa dárúkọ tí wọ́n tún dárúkọ ìyá wa náà. Ẹ ti káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Yes ma. Àwọn aráalé ti rí ojú yín, ìyá wa yín náà bá ń fi ohùn yín káwọn aráalé kú jókòó lóde. Ṣáà kí wọn pé wọn kú déédéé àsìkò yìí. Ẹ kú déédéé àsìkò yìí sá, ẹ kú déédéé àsìkò yìí máa. Yes ma. Àwọn náà ń dáhùn lé ní pé dáadáa làwọn wà. Ìyá wa ìgbéyàwó yín ti tó ọdún mélòó? Ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ dáhùn. Fún ògo Ọlọ́run ó pé ọdún mẹ́rìnlélógún ní ọjọ́ ní kò pẹ́ yìí. Bẹ́ẹ̀ ni. Ọdún mẹ́rìnlélógún 24 years. Kìí ṣe kéré mi o. 24 years in marriage is not a joke. Bàbá wa ó ga o. Ìyá wa sọ pé ní kò pẹ́ bóyá ká máa kí yín pé ẹ kú ayẹyẹ ọdún àjọ̀dún ìgbéyàwó yín. Òun náà wọ́n sọ pé kò pẹ́ nílẹ̀ lẹ́ẹ̀bí báyìí. Ọlọ́run àtúbọ̀ máa lọ́ra okùn ẹ̀mí ìgbéyàwó yín síwájú àti síwájú sí i. Èèyàn bí èṣù bí èèyàn ò ní ráyè láàrin yín. Gbogbo tẹ̀dẹ̀ fi ṣe ayẹyẹ kù náà ẹ má gbàgbé kẹjù tiwa sí wa ní Orisun tẹlifíṣàn. Bàbá wa níbo lẹ ti pàdé ìyá wa tí wọ́n jókòó tì yín tí wọ́n dúdú tí wọ́n ń dán? Mo pàdé wọn ní ọdún 1991. Ìyá ò gbogbo yín ẹgbẹ́ calculator kẹbẹ̀rẹ̀ sí ní tẹ̀lé. December 7. Ní 1991. Ìgbà yẹn ẹ̀gbọ́n mi kan kú, so mo á move lọ sí Ìbàdàn. Ìbàdàn mo gbé for a period of time, so táyà mo á fi pàdé wọn. Ìdí tí mo dẹ̀ rí wọn gbà yẹn náà. Mo jẹ́ àkọ́ tó yẹ pé mo kì í sáré ilé obìnrin. Ìdí tí mo dẹ̀ rí wọn. Torí 1991 máa ń lọ pọ́gbọ̀ ọdún báyìí. Bẹ́ẹ̀ ni a ní láti ṣe ìtànṣe ní ìmọ̀ra ẹni yẹn. A lò bí ọdún bíi méje. Kábíyèsí. Ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ti máa sọ wípé wọn gbàgbọ́ ìgbà tá a ṣègbéyàwó gan lẹ́yìn ìgbà yẹn ọ̀pọ̀ ìṣègbéyàwó 1999. Àwọn tán wá rí wa lẹ́yìn ìgbà tá a ṣègbéyàwó wọn pé ṣé Bíọ́dún ló wà pàfẹ́? Ẹ má jà fast forward bàbá wa, ẹ jẹ́ àgbọ́ díẹ̀. Ẹ má fast forward, ẹ jẹ́ àgbọ́ díẹ̀ bíbẹ̀ tẹ̀ ti pàdé wọn yẹn. Ìgbà tá a pàdé àti ẹni tí máa ń sọ pé èmi máa ń gbàdúrà kan London tèmi pé mi ò ní láti ṣe ṣìnà. Obìnrin tí máa fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó tí máa ti rí tí mo pẹ́ tí mo fẹ́ fẹ́ rí máa dẹ̀ ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa nígbà míì a máa sọ pé à ń wá ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó mọ̀ tó ìfẹ́ ríran tó fẹ́ lálàá. Ó sì ń wá ní tó máa ríran sí. Ó sì máa lálàá tó fa kànga. Máa ń sọ tó gbomi lọ́wọ́ ẹ̀. Ó tó wù mí máa ń sọ fáwọn èèyàn ni mo wá lọ sọ́jà tí mo sì rà. Gbà tí mo lè rí gbà mo sọ pé mi ò wá girlfriend o, máa fẹ́ ni bó tẹ̀ jẹ́ pé nínú ìrìn àjò yẹn káwọn èèyàn kẹ́kọ̀ọ́ nú ẹ̀ tí mo ti dàbí ẹni pé màá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. A ní break kékeré. Break ta níyẹn ààyè yẹn yọ lẹ́yìn mi kúrò nílùú Ìbàdàn. Mo wá sẹ́kù. Lákòókò yẹn a ò wà papọ̀ mọ́ ìwé òpè ọkùnrin ìránṣẹ́ Ọlọ́run ni ó dà.
ṣé bá ṣe ìrẹsì ò sí kankan tó ń ṣe tó ń jẹ tó ń ṣe yìí ṣùgbọ́n lọ́jọ́ kan náà Ọlọ́run wà nínú ètò yẹn ló tún fi dá a padà sọ́dọ̀ ara wa. Jẹ́ pé sẹ́yìn tún padà sí Ìbàdàn ni àbáwọn náà wá sẹ́kọ̀ọ́. Àwọn èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ mẹ́ èèyàn fún ara ẹ̀ ló wà ní Ìbàdàn àwọn àtàwọn ẹ̀gbọ́n ẹ̀jọ́ ń sọ̀rọ̀ pé ẹ wá ọkùnrin tó fi ilẹ̀ yìí kọ́ ibo ló wà wà mí kan lẹ́kọ̀ọ́ ẹ̀gìnì kan ní òkè ẹ̀gbọ́n ẹ̀ wá sẹ́kọ̀ọ́ wá sọ́dọ̀ mi pé ìwọ àti àbúrò mi báwo ni nǹkan mu ní èmi ò sáré kiri èmi dúró de pé yóò padà wá nítorí mo ti nínú ọkàn mi pé ẹ ti máa fẹ́ nìyẹn bá a dẹ̀ ṣe padà tún padà nìyẹn àwọn fi rin ìrìn àjò yẹn for another 5 years káṣẹ́ ètò àdìsá láti ṣe ìgbéyàwó. ẹ̀dùn náà ṣé nígbà tí ẹ ti pàdé wọn ní 1991 yẹn tí ẹ wá ní reason kankan láti change mind yín. ṣé kèmí fẹ́ wọn. ṣé láti bẹ̀rẹ̀ ohun tó wà lọ́kàn tèmi láti bẹ̀rẹ̀ ni pé kí n tó tiẹ̀ tó pàdé wọn mo ti nírú ìrìn àjò tí mo ti máa pé èmi ò láìkí kíyàn máa wá obìnrin kiri mi ò lè sáré lé obìnrin so ìgbà tí mo ti rí wọn bẹ́ẹ̀ ni ẹni tí mo fẹ́ fẹ́ rí ohun tó wù mí mo ti rí òun ni máa fẹ́ so ìgbà tá à ń padà dájọ́ padà pàdé yẹn mi ò rò lẹ́ẹ̀mejì. dẹ̀ tí ìmọ̀ wá wọn ń gbà yẹn. no èmi tẹ̀ máa ń kẹ́kọ̀ọ́ kan sí mà ṣe rí eléyìí tá à ń pè ní courtship gan ọ̀pọ̀lọpọ̀ wa à ń tanra wa ni ẹja bá ara sòótọ́ ọ̀rọ̀. Yes sir. bọ́kùnrin àtobìnrin ò bá délé ara wọn wọ́n lè mọ̀ wá ara wọn. ẹ̀kọ́ rèé ẹ̀kọ́ tún rèé. tẹ bá jọ pé tẹjọ wà bóyá ọkùnrin tẹjọ gbé gẹ́bí kìrìsìtẹ́nì sìn kò lè wálé mi kó wá sùn mí ní lọ́lé ẹ̀ lọ sùn. bóyá èmi máa ń hanran ni. wọ́n lè mọ̀ bàbá tó fẹ́ra ara tó mọ̀ pé lè hanran àbí lè yọ. bóyá àwọn dẹ̀ yọ̀bùn ni. yọ̀bùn ni mọ̀. ìjọ tẹ bá ń bọ̀ wọ́n sáré ṣe fẹ́fẹ́fẹ́. But no nǹkan tó wà lọ́kàn yìí nǹkan tí mo fẹ́ rèé mo ti rí nínú ìwà àwọn nǹkan tí mo ti rí nínú ìwà tó mo fẹ́ nínú àwọn qualification ìyàwó pé wọ́n ní pàápàá jùlọ ìyàwó mi ó dáa nínú ká dáná ó mọ oúnjẹ wa mo ti ráwọn yẹn mo dẹ̀ rí wọn pé tí àwọn apẹ́yàn wà hard work. ti ráwọn yẹn. àwọn ti ráwọn yẹn o káàdì ìmọ̀ àyẹ̀ tí bá pa mí tí òṣò oúnjẹ ti máa jẹ ṣẹ́ mọ̀ ó lè gbóúnjẹ láti inú ilé wọn oúnjẹ tó yẹ kó òun ó jẹ àgbẹ̀ wa fún mi nílé mi Ìbàdàn pé ẹja àjọ jẹ. àdúgbò bo lẹ́yìn gbé ẹ má bínú nìbàdàn. Ìbàdàn ẹlẹ́ẹ̀lẹ́ láti pàdé. níbo ni ọ̀dọ̀ ti ní. ẹlẹ́ẹ̀lẹ́ náà ni ó dà èmi sì pé bí ẹ̀yin ń gbé bí mọ́níyà ẹlẹ́ẹ̀lẹ́ láti àbí bí Bódìjà káwọn àti ẹlẹ́ẹ̀lẹ́ gbé ráìsì. Olúwa ṣeun ó dàbí kí mo ṣe tún ní ọ̀rọ̀ díẹ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ṣùgbọ́n àsìkò wa náà ó ń sáré àsìkò wa ń sáré ẹ jáde òkè lọ́nà tá a bá padà dé bóyá a ṣì máa ní àǹfààní láti béèrè nǹkan ẹyọ kan torí mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ ìyá wa wọ́n á sáré dá wa lóhùn láàrin bí ìṣẹ́jú kan sí méjì ẹ̀yẹ́ wa ló dá mi lójú pé ẹ̀ ń gbádùn àwọn àlejò tiwa lórí ètò Ile Alayo lórí Orísun tẹlifíṣàn ní alẹ́ ìní yìí nítorí pé alẹ́ ìní á yàtọ̀ máa kọ lọ ẹ láìkí kíní yẹn ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ à ń padà bọ̀. ẹ káwọn padà sórí ètò Ile Alayo lórí Orísun tẹlifíṣàn tí yín gangan tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń ṣí móhùnmáwòrán yín tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orí ètò Ile Alayo náà lẹ́tí bára yín bẹ́ẹ̀ lẹ́rẹ́ mi àti àwọn ìdílé Aláyọ̀ mi náà lájọ wà lórí ètò àwọn ìdílé Adémọ́lá Adépọ̀jù ẹ tún kù kalẹ̀ lórí ètò bá mi àti mọ́ mi. a ti bọ́ sí abala ṣé o mọ̀ mí tán rèé ṣùgbọ́n mo ti ṣe ìlérí kan fún wa pé ó ní ìbéèrè kékeré kan tí èmi fẹ́ béèrè lọ́wọ́ ìyá wa ká tó lọ bọ́ sí abala ṣé o mọ̀ mí tán proper ìyá wa níbi 24 years tẹ̀ tí ń kópa pẹ̀lú dáàdì kí ni n lè sọ pé àwọn weapon tẹ̀ ń lò láti fi jẹ́ kí ìgbéyàwó rọrùn lọ́dọ̀ tí yín. àkọ́kọ́ mà àdúrà nínú ọ̀sẹ̀ kan lọ́jọ́ kan nínú ọ̀sẹ̀ kan mo máa ń mú ọjọ́ kan láti gba àwẹ̀ àti àdúrà fún èmi àti ilé mi. bẹ́ẹ̀ ni torí pé
Jésù Kristi nípìnlẹ̀ ìgbéyàwó wa so ohun tí oníkálukú bá dẹ̀ mọ̀lé àtọkọ àti ìyàwó ní tó bá mọ̀lé oníkàkíyèsí ara ohun tá a máa mọ̀lé torí pé a máa fi iná dán iṣẹ́ wa wò so mo wà very very careful torí tí n bá wò ìgbà tọ́lọ́run tiẹ̀ tún máa dojú ire kọ mí ìkẹ́ ọkùnrin ni so ìkẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ni ìkẹ́ ọkùnrin ni so èmi náà tún á máa pé nǹkan tí n bá lè ṣe fún ọkọ mi tí n bá lè ṣe fọ́kọ mi àbí nǹkan tí àwọn ọmọ mi tí àwọn ìyàwó bá lè ṣe fún àwọn ọmọ mi tínú mi á dùn ó ní kémi náà gbìyànjú láti ṣe fún ọkọ mi torí pé irúgbìn ni nǹkan téèyàn bá ti gbìn òun lèèyàn máa ká so ọmọdé àdúrà number 1 then sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù because obìnrin máa ní sùúrù torí ọkùnrin tó tẹ̀ tí wá jà ní àwọn ọkùnrin ni mo wà nǹkan míì bóbìnrin ṣe máa ronú yàtọ̀ sí bọ́kùnrin ṣe máa ronú so wọ́n bá ti gbé ìṣòro náà òótọ́ dẹ̀ ni ò jẹ́ kí n bá ẹ̀nú àìdí àwọn. only you ó ga ìyàwó ni tí bá tún ìyàwó àlẹ́ wọn ní sọ́tàn lẹ́nu wọn ní àdúrà ní alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì sùúrù gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ wá ń tà ń sìn mélòó nù wá ló ń ṣe sùúrù sùúrù lérè ẹ jẹ́ ká máa ṣe sùúrù ẹ jẹ́ ká máa fi gàgbàgà pẹ̀lú àwọn ọkọ wa orí wọn jẹ́ kẹ́ni bàbá wa àsìkò wa ti sáré tí àyè bá sì tún wà sí a sì tún gba ẹ̀yin ìdílé tí ẹ ti darapọ̀ mọ́ wa lénìí ní ìmọ̀ràn lọ́pọ̀lọpọ̀ ẹ jábẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa náà àti sọ pé orílẹ̀ jẹ́ ẹ bá ń fún ìyàwó ní ilé kó fi gbójú wọn lọ sọ́nà ẹ̀yìn ẹgbàá ilé ẹ fi bá mi kọ̀ọ̀kan sí apá kan nínú àwọn ọkọ̀ tá a gbé fún yín ìyàwó ẹ má bínú sí wa yes ma ìbéèrè alákọ̀ọ́kọ́ tí yín lélẹ́yìn nítorí àsìkò wa náà sáré a sọ wípé irú àwọ̀ aṣọ wo ni ẹ̀yin ò ní bá èèyàn wọ̀ colour of any dress that you will never wear àwọ̀ aṣọ wo ni ẹ ní bá èèyàn wọ̀ ó túmọ̀ sí wípé kọ́lọ̀ tí ẹ nífẹ̀ẹ́ sí rárá àti rárá. ẹlẹ́ẹ̀kejì rèé a sọ wípé ní alẹ́ ọjọ́ Friday tí àwọn kan máa ń pè ní Thank God it's Friday wọ́n ní ṣé ó máa ń wù yín kẹ́ ẹ jáde àbí ó máa ń wù yín kẹ́ ẹ dúró sílé. Would you rather go out on a Friday night or stay indoor? Àwọn brọ́dà mi kan ti wà ní pé èmi kẹ̀ lọ́jọ́ Friday márùn-ún. Okay ẹ ti kọ́ sà ẹ ṣe ìbéèrè lẹ́ẹ̀kẹta ti ń rè ìpè kí ni ìwé kan tẹ́ ẹ fẹ́ràn jù your favourite book. ṣé ẹlẹ́yìn tó gbàyìn rèé wọ́n ní ṣé tàbá ka yín mọ́lé níbi tẹ́ ẹ ti ń jẹun ṣé ẹ̀yin máa fẹ́ jẹja tàbí ẹran. Would you rather eat fish or meat? ṣé ẹ máa fẹ́ jẹ ẹja onírúurú lẹ́ja tàbí onírúurú ẹran èwo nínú méjèèjì lè máa mú ẹ̀wọ̀n wáṣà. ìyá wa ẹ bá mi tú ìbòjú tẹ fi bòjú. ẹ káàbọ̀ padà sórí ètò Ile Alayo lórí Orisun tẹlifíṣọ̀n wọ́n ní Orisun ṣe nǹkan ẹni tí ó dùn wọ́n kó forí sọlẹ̀ Orisun ṣe nǹkan Orisun láwa jàre. àwọn bá mi wọ́n ti dáhùn àwọn ìbéèrè yìí ṣé kàníṣọ́lẹ̀ yín lẹ máa ní àǹfààní láti bá mi sọ gbogbo nǹkan tí bá mi ti kọ síbí ó dà ṣe bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ tí a béèrè rí pé àwọ̀ wo ni bá mi ò tiẹ̀ ní báyàn fọ́rùn kan tí wọn ò nífẹ̀ẹ́ sí láti máa wọ̀. èmi kọ́lọ̀. bẹ́ẹ̀ ni mà kọ́lọ̀ kò sí. ẹ̀rù dáadáa àwọn kọ́lọ̀ tí wọn ò nífẹ̀ẹ́ sí rárá torí bá mi ti ẹ̀kọ́ méjì gbangba náà kọ. àsìkò wa lọ kọ́lọ̀ tí ọkọ yín ò nífẹ̀ẹ́ sí láti máa wọ̀ tàbí bí ó tẹ̀ ṣe wíwọ̀ tí wọ́n ṣáà tiẹ̀ láìkì bá àwọn yín mi ò láìkì
àwọ̀ yìí ẹ̀yin ṣé mo lè ní red ṣá àti red and wọn ò fẹ́ràn red ti fún yín nílàjì orí ẹ̀sán kan sí wọn bó ti jẹ́ pé ọkàn náà mo bèrè. wọn fẹ́ràn red then wọn fẹ́ràn red ṣá. torí suit ẹ̀ mọ́ máa ń wo sábà wọ suit gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run so wọ́n máa ń wọ suit bẹ́ẹ̀ máa ń jẹ́ black. wọ́n máa jẹ́ black. mo ti fún yín tán bàbá wa náà kọ red ṣùgbọ́n bàbá wa fi black gbà lẹ́gbẹ̀ẹ́ mo ti fún yín ìdí tí mo fi fún yín ni pé ẹyọ kan ni mo béèrè méjì. ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ́yìí pé ṣé wọ́n fẹ́ràn láti máa jáde ní alẹ́ Friday àbí láti dúró sílé. gẹ́gẹ́ bí iṣẹ́ wọn ìránṣẹ́ Ọlọ́run ọjọ́ Friday ìṣòru máa wà. ìṣòru gangan. èyí gbọ́dọ̀ sọ pé ọ̀nìjọ́ ìṣòru máa wà. báàmì náà ti kọ ìṣòru. ẹ̀yà àti fún mi. ìṣòru bá ti wà wọ́n máa lọ. ìṣẹ̀ṣẹ̀ tó lè ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé pé kí ni favourite book wọn ìwé wo ni wọ́n fẹ́ràn jù. there with Joseph Prince àbí àwọn Kenneth Hagin then Joseph Prince Kenneth Hagin. màámi ni màá fún lẹ́yìn yẹn ń kọ́ tá a wá sọ pé láti wá generalize ìwé wo lọkọ yín fẹ́ràn jù. láti máa kà bíbélì ni. kí lẹ́dẹ̀ wá sọ tẹ́lẹ̀. èmi rò pé àbí Christian books ẹ̀yin ni màá fún but bíbélì number 1 ni ìyẹn kókó ni. báàmì náà kọ bíbélì àwọn bíi Christian. ká sọ pé ìwé náà ni bíbélì ṣùgbọ́n mi ò sọ̀rọ̀ lọ ti apá ọ̀dọ̀ bíbélì books bíbélì náà books náà. ó dáa ìbéèrè tó gbẹ̀yìn rèé pé ṣé tí a bá kábàá mi mọ́bi tí wọ́n ti fẹ́ jẹun tí àwọn fúnra wọn máa béèrè fún ṣé ẹja ni àbẹ́ràn kò ń ṣe pé ọkọ̀ ẹran ló wà lẹ́nu ẹ̀ ṣáà bá wa jẹ́ bẹ́ẹ̀ àbẹ́ja ló wà lẹ́nu èwo ni wọ́n fẹ́ràn jù. ẹran ni láti ṣe bá mi ti kọ ìjà o. wọ́n máa ń prefer ẹran ẹja wọn ẹ máa dín ẹ máa ṣègbè ẹ máa ṣàwo. ẹ máa ṣàwo ṣùgbọ́n wọ́n máa ń dẹran bá mi sẹ́yìn lẹ ṣì báyìí ní kápẹ́. ẹ ti gba mo ti fún yín ní 70/100. agbìyànjú. mọ́ mi gbìyànjú. ó yá ìyá wa ẹ bá ń fún bá mi náà ní ìbòjú kásáré ṣe ní pápápá. ìbéèrè alákọ̀ọ́kọ́ rèé torí àsìkò àti sáré. wọ́n ní nígbà tẹ̀ ń dàgbà ta ni best friend tiyín? Who was your best friend growing up? kì í ṣe nísìnyí ó ṣeé ṣe kó jẹ́ ní tẹ́jọ ṣeré dàgbà ẹ̀ẹ́dọ̀ ṣeré wọn. Your best friend nígbà tẹ̀ ń dàgbà. kí n tó marry. bẹ́ẹ̀ni ẹ bá wa kọ́ ẹ má ṣe rí pé bá mi ò sọ̀rọ̀ tán fi kọ́ tán wọn ò ṣe họ wọn ò ṣe wọn ò ṣe he wọn ò ṣe ho. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé àníkàbá kẹ́ bá wa kọ èso tẹ́ ẹ fẹ́ràn jù. èso. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tìyín lélẹ̀ pé tẹ́ ẹ bá jẹ́ ẹ̀dá pé a supernatural person kan kí ló máa jẹ́ irú agbára tí Ọlọ́run fún yín láti òde ọ̀run tí a lè sọ pé ó máa ń sábà jẹyọ lára yín lọ́pọ̀lọpọ̀ ìgbà. bóyá kẹ́ ẹ sọ tẹ́lẹ̀ ni o bóyá kẹ́ ẹ ríran ni o bóyá kẹ́ ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ti kọ́ ẹ ṣe é. ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀ pé ṣé ẹ̀yin náà èwo ni a máa ká mọ́ yín lọ́wọ́ bóyá kẹ́ ẹ mu tíì ni tàbí kẹ́ ẹ mu ògì èwo lẹ fẹ́ràn jù? Would you rather drink tea or pap? fèfèfè lọ́wọ́ ìyàwó àtẹ̀ṣe fèfèfèfèfèfèfèfè ẹ ti kọ́ ẹ ṣe ẹ bá gbé wá. ok
fẹ́ lè fà mí sí ẹ mọ́ fà mí sí kò ní ìdí àmì ẹ bá mi fi báwo ẹ bá mi yọ ìbòjú tẹ́ fi bojú ẹ bá mi yọ ìbòjú tẹ́ fi bojú ẹ káàbọ̀ padà sórí ètò Ile Alayo. Yes ma. ẹ rọra sà. Yes ma. sí dáadáa lédè ṣé ká lè ṣó ń lẹ̀. Ó ti yá. àti béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ìyàwó yín nígbà tí ẹ yẹra fún wa díẹ̀. Béèrè alákọ̀ọ́kọ́ tí a béèrè rèé ta ni ọ̀rẹ́ wọn kan tí wọ́n jọ ṣe kékeré di àgbà kó tó gbéyàwó. Ọ̀rẹ́ wọn kan tí mo lè sọ̀rọ̀ náà lè lórí òun náà lẹ́yìn tí mo ti pàṣẹ wọn mọ̀ wọn. Kí lorúkọ wọn. Miss Tura. Miss Tura. Yes. Wow. Ìyá wa Miss Tura ṣé ẹ kì í sọ̀rọ̀ ẹ̀ ni ẹ ti gbàgbé. nǹkan tèmi ò ṣe lè kọ́ orúkọ ẹ̀ ni pé ìgbà táwọn school junior mi ni so but àjọ ń gbàdúgbò ó jù mí lọ lọ́jọ́ orí o àjọ ń gbàdúgbò. ó túmọ̀ sí pé ẹ̀yin ò rí wọn bíi pé ẹjọ́ ń ṣe ọ̀rẹ́. ọ̀tún ẹ̀ ni mo ṣe mọ̀. dáhà mi ló gbà ẹ ti ṣìyún. Ìbéèrè kejì rèé a sọ pé èso wo ni ìyá wa fẹ́ràn jù. Kò mi ì sọ kankan pàtó báyìí ṣùgbọ́n mo mọ̀ àwọn ń jẹ apple. Kò nídìí mí mọ̀ ìyàwó náà ti kọ apple ẹ ti gbà yẹn. A sọ pé tí wọ́n bá jẹ́ alágbára kan kí ni gift tí wọ́n ní tí Ọlọ́run fún wọn. Ìyàwó mi ń gbàdúrà. Irú àdúrà kan tó bá jẹ́ alágbára bóyá wọ́n lè sọ tẹ́lẹ̀ ni àbí wọ́n máa ń ríran nínú. Nípa àlá. Àlá most of it àti débi gan wọ́n ti sọ àlá méjì fún mi. Jésù Kristi ìyàwó ti kọ àlá. Wọ́n máa ń ríran àlá. Dáa èyí tó gbẹ̀yìn rèé pé ṣe tàbá káwọn mọ́bi tí wọ́n ti fẹ́ kàn sáré jẹun ṣé wọ́n máa fẹ́ mu tíì ni àbí kí wọ́n mu ẹ̀kọ gbóná. Kí n mú tíì. Ó dá ìyàwó náà ti kọ tíì ìyàwó ti gba bá mi lọ gba 75. Ó ga jù lórí ètò lẹ́sẹ̀ fẹ́ rí ni kí n fi hàn yín ni. Ẹ kú kalẹ̀. Mo ti máa sọ fún wa yí pé a gbé abala ìkàlẹ̀ láti máa fi mọ̀ bí àwọn olólùfẹ́ tá a bá gbà lálejò bí wọ́n ṣe mọ ara wọn dé inú dé ìsàlẹ̀ kòkòtò kì í ṣe pé ká bá lè fi sọ pé lágbájá ló gba 100 tàmẹ̀dùn ló gba gbogbo ẹ̀yin tí wàá lẹ́nà kẹ́ máa fi ṣe àwọn àtúnṣe tó bá yẹ kẹ́ ṣe. Ẹ jẹ́ àdé òkè lọ́hùn náà tá a bá fi máa padà dé káàbọ̀ sí àbẹ̀là ojú abẹ ẹ kalẹ̀ à ń padà bọ̀. Bí mo bá jí òǹbẹ ní ọkàn mi bí mo bá sùn wọ́n gbé ọlé àyà mi sáré wá kó fẹ́nu kó mi lẹ́nu má ṣe fi mí sílẹ̀ ní ìṣẹ́jú kan mo nífẹ̀ẹ́ rẹ. Mo lọ́ọ̀bù orin yẹn jọ kí ló ń ṣẹlẹ̀ mo láìkẹ́ yìí náà máa kọ́ fún dáàdì àti mọ́mì bá tiẹ̀ ṣe ń pariwo bí mo bá jí òǹbẹ lọ́kàn mi bó bá jí òǹbẹ lọ́kàn mi kí ló dé tó jẹ́ pé infidelity àbí ìṣojú méjì ìjẹra ẹni lẹ́sẹ̀ tó wá pọ̀ nínú ìgbéyàwó ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ mọ́ náà ẹ jọ̀ọ́ náà ẹ kí wọ́n bí ẹ náà kí káàbọ̀ padà sórí ètò Ile Alayo lórí Orisun tẹlifíṣàn tí yín gbọ́dọ̀ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ àwọn Ile Alayo náà wọ́n ṣì wà ń kalẹ̀ wọ́n ṣì wà ń digbí ẹ kú kalẹ̀ lórí ètò sá ìrora máa àwọn aráalé wọn ń gbádùn yín wọ́n sì tún ń kọ́ ẹ̀kọ́ rẹpẹtẹ ìyá wa àti bọ́ sí abala kan tá a máa ń pè ní abala ojú abẹ rere ṣé ká ṣiṣọ lójú abẹ ó yá ṣe sá ọ̀dọ̀ yà wọ́n ni màá ti dúró ọ̀dọ̀ wọn ni màá ti bẹ̀rẹ̀ tó bá ṣe ká padà sápá bí dédé ṣùgbọ́n yàwá ìbéèrè tí wọ́n ní ká fún yín lójú abẹ lónìí òun ni pé kí ni àwọn kùdìẹ̀kudiẹ tàbí bíi ó lè má jẹ́ kùdìẹ̀kudiẹ ṣùgbọ́n kò sí ìgbéyàwó tí ò ní kùdìẹ̀kudiẹ tí ẹ fẹ́
kí bàbá wa yí padà? Ìdílé Ọlọ́run ni àkọ́kọ́, èyí tó tẹ̀lé ni ìdílé ènìyàn. So ohun tó ṣẹlẹ̀ ni wípé ṣàpẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run wọ́n á ti lọ́n tí wọ́n lọ nìyẹn. So ẹlẹ́ran ara náà dẹ̀ ni ìyàwó ìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o mo tẹ̀lé kí bí mọ́mí wa ṣe kọ́kọ́ ṣẹnu ẹ̀ náà. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Kí wọ́n ṣàtúnṣe lórí èèyàn pé ìyàwó ìránṣẹ́ tí wọ́n bá jẹ́ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run náà kán gbéyàn jáde kò pọ̀ jù. Kò pọ̀ jù o. Kéèyàn lọ Dubai fọ́lìdè kò pọ̀ jù. Bẹ́ẹ̀ ni. Kéèyàn lọ sí Amẹ́ríkà fọ́lìdè kò pọ̀ jù. Kò sí tó burú bẹ́ẹ̀. Kéèyàn tiẹ̀ dúró tiẹ̀ jẹ́ Nàìjíríà gan lèèyàn wà kán kéèyàn jáde kò pọ̀ jù. Kẹ́ lọ síbi àwọn mi ìfẹ́ máa dárúkọ wọn ni o. Oríṣiríṣi rẹpẹtẹ. Àwọn resource center tó bẹ́ẹ̀dìn. Kò pọ̀ jù. So kì í ṣe gbogbo ẹ̀ náà la máa sọ pé bíbélì ẹ sọ pé bẹ́ẹ̀ ni. So bíbélì ṣe kókó ní number 1. Bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì. Síbẹ̀síbẹ̀ náà ẹlẹ́ran ara náà ni ẹlẹ́ran ara ni gbogbo wa. Ìyàwó ìránṣẹ́ Ọlọ́run. Ìyàwó ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Tí àwọn bàbá bá ti lọ yẹn bóyá wọ́n lọ fún missionary yẹn nígbà míì wọ́n máa ń lò tó bí oṣù mélòó. Ìgbà táwọn mi wà kékeré wọ́n máa ń lò oṣù kan wọ́n lè máa lò ju ọ̀sẹ̀ kan lọ nílé nínú oṣù kan nígbà táwọn wà kékeré. So ìyẹn fà tó jẹ́ pé mi lè fi ṣiṣẹ́ ìjọba gan. Tí mo fi jẹ́ pé mo láti máa wá business ṣe láti dúró ti àwọn ọmọ yẹn láti tọ́jú wọn. So èmi náà dẹ̀ ti gbà gẹ́gẹ́ bí iṣẹ́ nígbà tí mo ti rí pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. So mo fẹ́ béèrè ní. ìrísí náà dẹ̀ rè wọ́n ti táwọn ọmọ tiẹ̀ ti dàgbà dáadáa sí wọn. Ẹ ti free ni o ti ní ẹni tó máa sùn tiẹ̀ nísìnyí wọ́n lè lọ oṣù 3 báà mi. Nígbà èèyàn bá ti ibi tí mo yẹ béèrè yẹn ni pé nígbà tí baálé tí wọ́n bá ti lọ oṣù 3 àbóṣù 2 àsìkò wo gan-an ni wọ́n fẹ́ gbé ìyáálé ilé jáde? Àsìkò wo ni wọ́n fẹ́ sọ pé báwo ni sórí fọ́ ilé níṣẹ́ dọ̀ọ́dún ẹ̀ lọ́la? Bá mi. Àwọn pé ìránṣẹ́ Ọlọ́run nìyí. Àwa ò dẹ̀ tó láti sọ pé kẹ́ ẹ má lọ. Ṣùgbọ́n ìlérí tẹ́ máa ṣe níwájú ilé ẹjọ́ tí wá ń bì. Ó ní pé àwọn àsìkò méjì nìlérí yẹn. Alákọ̀ọ́kọ́ lélẹ̀ ni pé ẹ máa tètè máa dé ẹni. Èkejì ṣé wá rí àsìkò kékeré tẹ́ bá fẹ́ lò nílé yẹn mọ́ mi gbọ́dọ̀ mọ̀ lára o. Àwọn ìlérí méjì tẹ́ máa ṣe ni. Bẹ́ẹ̀ ni kò tún sí pé mo tún fẹ́ sáré lọ dàlí ó yá ẹ ṣèlérí fún wa nínú níwájú ilé ẹjọ́ tiwa bó ṣe kéré tó yìí. Níwájú ilé ẹjọ́ tí ilé ẹjọ́ ìdílé ni kì í ṣe ti high court. Ó yá mo ṣèlérí Ọlọ́run á dẹ̀ ràn mí lọ́wọ́. ẹ̀rọ sùúrù dájú wa èmi ẹ kọjú sí àwòrán. èmi ẹ ló kọ sà. Adépọ̀jù Adémọ́lá Ọmọ́táyọ̀. Mo ṣèlérí wípé ní àwọn ìgbà tí mo bá ti lọ. Ní àwọn ìgbà tí n bá ti lọ. Tí mo ṣiṣẹ́ Olúwa lọ. Àwọn náà lè tẹ̀lé mi o. Kàn jẹ́ ká wá jọ lọ. Ìgbà tẹ́ bá ti mú wọn lọ. Ok. Tí mo ti ṣiṣẹ́ Olúwa lọ. Tí mo ṣiṣẹ́ Olúwa lọ. Màá tètè máa bojú wẹ̀yìn. Màá tètè bojú wẹ̀yìn. Ìyẹn yọkàn. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn àsìkò tí mo bá wà nílé. Àwọn àsìkò tí mo bá wà nílé. Màá máa gbé ẹ jáde. Màá máa gbé ẹ jáde. A lọ máa sinmi. Màá tẹ̀ máa wojú títí ẹnìkan. Màá máa wojú títí ẹnìkan. Kò ní sí pé garangaran ẹjọ́ ọmọ ìjọ kan tó ti ń kú lọ ẹmọ́bìnú ẹ̀yìn ọmọ ìjọ. Àṣìbọ́sà bẹ̀rẹ̀ eré ìfẹ́ rèé. Eré ìfẹ́ dára. Eré ìfẹ́ ládùn. Ọ̀dọ̀ dáàdì láti bẹ̀rẹ̀. Mo fẹ́ rìvásì yín padà lọ sí bí 30 ọdún sẹ́yìn tí ẹ ṣì ń wo máa mi bẹ́ẹ̀ ṣì ń wo pé ọmọ yóò ṣáàjà mọ́ mi lọ́jọ́ kan. Ó yá mo fẹ́ kẹ́ bá mi sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́ bí ẹni pé ẹ ṣẹ̀ṣẹ̀ pàdé lánàá ni fún wọn láàrin ìwé ìṣẹ́jú 2. Mi tiẹ̀ ní sọ̀rọ̀ orin kan wà tá a máa ń kọ nígbà yẹn mi ò kí ń gbàgbé ẹ̀
ẹ bá ń kọjú sí. a máa ń kọ́ pé bind us together, Lord, bind us together with cords that cannot be broken. Bind us together, Lord, bind us together, Lord, bind us together with love. Yẹ bá ń fọ̀rọ̀ fẹ́lẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fi yín fún mi. Mo dúpẹ́ torí pé ìrìn àjò yẹn Ọlọ́run lọ́wọ́ sí. Kò dẹ̀ jẹ́ kẹ́nikẹ́ni inú ayọ̀ sọnù. Mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù. Ẹ ò ní kú mọ́ mi lọ́wọ́. Èmi náà ò ní kú mọ́ yín lórí báyìí. Gbogbo àwọn ọmọ tá a jọ bí a ó jọ wò wọ́n yé ni. Lójú wa wá dínú wá dìgbà. Ìfẹ́ yẹn yóò máa pọ̀ sí. Yóò máa jinlẹ̀ sí. Ọkàn yẹn á dẹ̀ inú yẹn á máa dùn sí. God bless you. Ọlọ́run ó yá òpódó òsòkò náà bí ìyàwó àwọn ti kàn yín bá ń wojú ọkọ yín kẹ́ bá mi ṣàlàyé bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wọn tó fún wọn kẹ́ wá tó bá mi fi àdúrà tẹ́ náà tí wọ́n ti ń tọ́jú yín láti bí ọdún 25 sẹ́yìn torí 24 ti lọ. Ẹ ti gun àkàbà 25 kò bá àjánà ní 24 ó ti kọjá lọ sẹ́yìn. Ó yẹ kọ́kọ́ bá mi sọ̀rọ̀ ìfẹ́ fún mi. Ẹ̀wọ̀n kọrin làwọn náà kọ́kọ́ fún mi. Kí náà kọrin fún olómi. Oní tèmi. Ẹ kọ́ sókè. Ọ̀rẹ́ mi. Òkè náà. Olólùfẹ́. Ojú kan. Ṣàlàdà ni. Lọ́lá Olúwa. Kò sóhun tí ó yà wá. Love you. Ẹ bá ń kí wọn ọkọ mi olówó orí mi. A máa ń ṣe fún wọn nílùú rẹ̀. Okun ìyá yẹ bá ń ṣàdúrà fọ́kọ yín. Mo gbàdúrà Ọlọ́run tó ti wà nípa tìyín kò ní fi yín sílẹ̀ lórí. Àmín. Ọlọ́run tó ti jẹ́ ìpìlẹ̀ yín kò ní fi yín sílẹ̀ lórúkọ Jésù. Àmín. Ẹ ti mọ Ọlọ́run. Mo gbàdúrà ẹ ní padà lẹ́yìn ẹ̀ lórúkọ Jésù. Àmín. Ohun tó yóò ṣẹlẹ̀ sí yàn tó fi jẹ́ pé èèyàn mọ Ọlọ́run tẹ́lẹ̀ pé ìgbẹ̀yìn rẹ̀ ò ní dára kò ní jẹ́ ìpín lórúkọ Jésù. Àmín. Ọlọ́run ti fi yín dé mi lórí. Mo gbàdúrà ikú òjijì kò ní ṣe yín bọ́ lórúkọ Jésù. Àmín. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi. Iṣẹ́ ìránṣẹ́ tẹ̀ ń ṣe bí Ọlọ́run ti ń tì yín lẹ́yìn jù tàtẹ̀yìn wá lọ Ọlọ́run kò máa tì. Àmín. Jésù Olúwa wa. Àmín. Ìyàwó ẹ lọ́wọ́ àṣẹ ìṣojú eléyìí tó kù ní. Bẹ́ẹ̀ bá ti délé ẹ ṣe wọn dúpẹ́ nítorí bá mi kíìsì ìyàwó bá mi fi kíìsì sí i wọ́n ṣàdúrà tó yẹn wá bá mi sí ilé pé orí mi ti wú tí wọ́n wá dàbí àwọn ìdílé aláyọ̀ tèmi lórí ètò sórí tiyín náà ń wú nílé ẹ tún ṣeun lẹ́ẹ̀kan sí ẹ kúrin ẹ kú dìde okùn ìgbéyàwó yín kò ní já láṣẹ Ọlọ́run ọba àwọn nǹkan tó máa ń da ilé àwọn ìránṣẹ́ Ọlọ́run rú kò ní dé sàkání tiyín nítorí àtàmọ̀ ni wọ́n kà sí àní kìnnìkan kò ní jẹ́ ìpín tí ní láti lọ́wọ́ ẹ ṣe àdúpẹ́ nítorí pé àpè yín lórí iléeṣẹ́ Orisun tẹlifíṣàn ẹ̀ẹ́dẹ̀jẹ̀ wa Ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú ìgbéyàwó yín. Kídùn kan pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge ìfẹ́ dẹ̀ ń ṣe kí ni ìfẹ́ ń swim lórí ètò lẹ́ni nígbà tí àwọn bá mi àti mọ́ mi tí wọ́n dé èmi tiẹ̀ ti rò pé gọ̀dù àṣé kíni àṣé orí tá a fi ṣe wé ni kòkó lọ́rùn wa wọ́n ní ọlá àdé sí ẹ lọ́rùn èmi gan sọ pé èmi gan wà nílé gbogbo yín sọ àwọn alẹ́ náà inú mi dùn yín pé àjọṣe tèmi ẹ ti mọ̀ pé láláìsí ẹ̀yin kò sí èmi bẹ́ẹ̀ dẹ̀ rèé mo ti máa ń sọ fún wa gbogbo bí tẹ́ ẹ bá wà pátápátá tẹ́ ẹ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá mi sọ ẹ sì àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ Ọ̀nàbàjò Ọláwálé náà ni Ọ̀nàbàjò Ọláwálé gbogbo ẹ̀rọ ayélujára mi Ọ̀nàbàjò Ọláwálé tó bá jórí Orísun tẹlifíṣàn lẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀ àti Orisun TV náà ni Orisun TV ẹ lọ fọ́lọ̀ wa lórí YouTube ẹ wá tẹ̀lé wa lórí Instagram gbogbo nǹkan tá à ń ṣe pátápátá náà lè máa rí mo ti máa ń sọ fún yín tèmi bá ti béèrè ìbéèrè lọ́wọ́ yín ẹ ti àwọn àtẹ̀jíṣẹ́ yín ẹ tẹ̀ sí wa bójú orí Instagram Orisun TV ẹ lọ ṣí
ẹ fi àtẹ̀jíṣẹ́ yín síbẹ̀ a sì máa rí a sì máa fi yín ní èsì tó dáa. bá tí wọ́n sọ pé Ilé Àtayọ̀ náà láti pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ kí ìfẹ́ kó ṣe kí ni mo ti máa ń sọ nù kó gbé àmùṣíà kó jókòó kó fẹ̀yìntì nínú pálọ̀ yín kájọ fi Ilé Àtayọ̀ pàdé ẹ̀yin Ìdílé Aláyọ̀ mi jájọ máa jẹ́wọ́ pé ó dàbọ̀.